I'll be doing the senior one. People, like seriously. Okay. Are you like? You're live on ABIKE Jagaban. Okay, guys, we are here, and nothing is happening. They're not coming out. I see any for the past 1 hour. For the past 1 hour, let's see one. Wow, you want to go live? Go find them. No way, I'm not inviting you. You're wow. Aspila ti ní pé tí Aspila ní pé tí tó fi lè mú òun wá Aspila gan wà ń bí báyìí. Aspila is there, he's waiting for me outside. Yes, so full house now. Full house ni. Àti lọ sí main road. À ń wá yín, rí yín. Where are you? Wọ́n ní ẹnìkan Donbass kan. Bolowa. Èmi. Àìfi ní pé ní àìfi yan pé yan. Àwọn tó máa jẹ, máa pọ̀ jù. You don't, mo call bluff any. You don't threaten me. Eliashi, oh my, Eliashi, I've been here, you know. I made it 12 o'clock on the dot. Myself and Eliashi got here 12 bang. Anthony Joshua, Anthony Joshua. Still, I've been here and still haven't seen any signs. Let me tie my shoelace. Okay. Sorry. Here we go. Thank you. I still haven't seen any eruku. It's drizzling. So, and I have Eliashi with me. Eliashi, I want you me weather. You must do one of our day. Tori soji Eliashi te she wa. Tori soji. See Eliashi, let me show you how she did. Obìnrin gbàjọba soji ojú tí ẹ. Mo ti wà níbí for the past 1 hour or more. Me dey ti rí ẹ. You are a shameful idiot. No ṣẹlẹ̀ Eliashi. Kéèsì ni Eliashi Ọlọ́run. Ó yá Eliashi demo fún wọn jọ. Imu sodi mo ni Kìkì jó. Sodi. Imu sodi. Ama bẹ́ẹ̀ nù ẹ. Ó yá jùlẹ̀jẹ̀. Oh my God. Oh my God. Oh my God. Eliashi won't kill me. Oh my. Oh my God. Toxicity got ready. I think Moti Wambi for the past 1 hour. It's not good though. It's not good. Who they waste the time me by ye. And one shy bangba for yinko. Emma bo. Emma bo now. We're here. Why don't you come over? Amy cousin Anthony Joshua. Cousin Anthony Joshua ni mina. Don't change omo lumi. I never see anybody. See my CE. That guy. Yeah, come on, everybody. She always makes me feel so short. I don't go there. You see as they are embarrassing me, all of them. Am I that tall? I'm wearing the flat trainers. Come on. Not quite. I'm tall. Am I too tall? I'm tall too. You're taller than me. I like that. Oh my God. Thank you guys. Thank you.
Yes, so I am clean and relaxed. Olani kikeke mi no ti egboruko e ko gboju e jade. Ikeke mi lo buku oku alaye. Ko le gboju jade ko le bota ari e laani opolopo eniyan. An so re ru e na. Ise ti kan lo ma ku. To ba ko foju ri wa bai lasan wa ku pe ni. Iwo ma na osha. Osha ọmọ mi ma ni ko fidi ran e mole ko ko joko le ko ma ku elese o. Ko joko le mole ni ma flick opolo e ni emi. A ko joko le mole ni ti e ba e o. Anyway, so this is let me show her where we are. Wait. No, they don't have shade everywhere. No. It needs to see. Sorry, Odabimo. Odabi by Mo. And train station. Sorry. Viva Ilawa. Àwa lórí tamako èmi. Mo ń dúró díẹ̀ o. Normally mi ní lọ fún confrontation, ṣùgbọ́n ṣoré lè tẹ díẹ̀ mi yìí. Mo like èèyàn máa double díẹ̀ mi gidi gan ni. Mo like ẹ gan. I don't really Mo hate kéèyàn máa díẹ̀ mi, mo hate ẹ bí. Mo hate ẹ bí. So tó bá ti wá olórí ọmọ òfò ni ẹ́. That is it. Man, abo wo wèrè. Torí statement yẹn gangan ló gbé mi tí mo fi drive 4 hours. Mo drive 4 hours. Wá sí London. Ó ní ṣerú ẹ̀ mọ́. Mo ti go ṣàwá o àti meet ló ti wá at least o try. Ìjọ ta ti ko lórí group keke ni tó máa Kò jáde rí. Bọ́tà wá síbi báyìí keke mi ò bọ́tà. Kò jáde rí. Wọ́n bá wa ní Woody station kò bọ́tà rí. Okay, Baba. All right, Baba. Ẹ ṣé gan. Kò sí problem. This is my reface. This is my reface. I'm at Dosby by for a while. It's been over an hour. Mama waste the time meaning no, but notwithstanding, we're still here. I won't worry. Vigilance. Leave that side. Vigilance of who? Whoa. Is she flagging? That's the only thing she can do. Apparently she's flagging this chat. That's the only thing you can do. You're so stupid. You are so stupid. Why don't you come out? I called shots with you, bitch. Come out. Your mama Davidson will come here. Eliashi London. Eliashi in the building. We need to, I mean, why would you threaten me? For what? Honestly. It's almost 2 hours. We've been waiting just for you to know we mean business. 2 hours. As you want straight as you want Westfield. Ibola ati rin lo. Where Eliashi mura de yin. Mura wa ni do case ike ni oni. Ike gangan mommy ji o. Tó bá bí ọ̀dọ̀ tá bá pé on bí wá sí street yẹn. Má jẹ mú ẹ ní live má ṣe mú ẹ. Gba be. If them burn you well. Obìnrin, sori pe obìnrin ni wá, mọ́kùnrin kokko dání. Obìnrin ni gbogbo wa. Okay. Ọmọ mi. Allah. Ẹ ká wá báyìí. Ko ma sọ pé fẹ́ na ẹni kankan mọ́. Lẹ́yìn ni wọ́n lè no ma make wa. Oh yeah, one no sha. Eliashi, this is my real face. Tá bí ẹ dá ma bọ̀. Soji, ó ní di mú ẹ. Tá bí aláyé ẹ dá ma bọ̀. Mo wà ní Stratford báyìí. Ọlọ́run. Ó tó làwọn eléyìí o. Lẹ́yìn èní yìí kò sí bọ́n ṣe lè pè yín mọ́. Nobody is going to regard their call or invitation or threat anymore because empty threat ni àwọn eléyìí ò lẹ́mìí. Wọ́n lẹ́mìí. Ṣé ká ẹ̀ ń délé? Wọ́n lẹ́mìí empty barrel lásán níyín gbogbo gbà. Ìyá yín náà wá bí kan ẹ̀ ní bọ́tà support ẹ̀ tún lẹ́ máa mọ́ ọmọ ayé ló ti kún bíbá ìdí èyí go Westfield lélẹ̀. Ẹ máa bọ̀ ń takẹ́ wà ní Òṣàdé mo ti gbó ṣàdé ó yẹ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ dọ̀ kọ́ọ̀sì dọ̀ evil. Dọ̀ ikú òjijì ọmọ ikú Kẹ́mi ó lè léèrè ó lè Yínká ìràngbé wiri máa bọ̀ gbó open place lélẹ̀ àwa káyàn mọ́lẹ̀ èèyàn wá káwa mọ́lẹ̀ so ẹ máa bọ̀
ẹ gbàgbé wèrè jọ ẹyẹ máa fọ́nbù ẹyẹ máa ṣe wèrè jọ ẹ rí bí ìyá yín ṣe dúró ní gógó òótọ́ mo lè fojú jẹ bọ̀tá o kò má tà ó fẹ́ fídíò yàrá máa pass ẹ kí ẹ rí ìyá yín ìyá yín. Omi jí ògbọ́n dúró rè trainers la ṣe trainers ló lè ṣe. Stop shaming it. Mọ́mí jí o. Ẹ má dáhùn. Mọ́mí jí o. Yes kẹ́ ẹ̀yẹ́ gbé. Ó ta lẹ́nu dọ̀ ìfù ló ń ṣe àgbéjọ lágbé. Báwo fún wọn jọ? Sọ́jí jẹ́ èmi mú adé wọn ní lè gbọ́ ojú ìyá wọn mi ìlọ́bì kọ́kọ́ bí tí mo máa wà rè o àwọn pé ayé yín ò ní dé ẹ̀yin ọmọ ewé olórí burúkú nìyí ìyá yín ò ní iṣẹ́ ẹ̀yin lè máa nàyàn ní àṣàwájà àwọn tó ń tọrọ jẹ ni ìyá yín gangan ló wà jobless ẹ̀yin tẹ́lẹ̀ kó pankẹ́rẹ́ àbí kílẹ̀ lẹ́fẹ̀ẹ́ fi nàyàn wọ́n á fẹ̀ṣẹ̀ fọ́ ojú yín pankẹ́rẹ́ yín á di kíni á dìgbàlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbàgbé jọ. nílò o ẹ má ṣojú àwọn bọ́ìsì yẹn jẹ́ káwọn yẹn wà ń bẹ̀ yẹn ó ta lẹ́nu bíi mẹ́ńtọ̀ ibi táwa lẹ́nu rè yan ló máa nà mí lọ́mọ mo gbọ́ ọmọ wá láti Leeds ẹ wá nà ọ́nà kẹtì ẹ wo bó ṣe ń lọ nà án ẹ fẹ́ máa nà yèèyàn bọ́ta fún yín láti odidi Leeds ẹ wá débi ẹ wá ní ẹ̀yìn yes I'm tall oyè níyì very tall. She's too tall. Even she's intimidating me. Earlier she's taller. Yes, she's a height bullier. This is Lagbaja of UK. Yes, she's a height bullier. I'm a bullier. She's a height bullier. You see my even Earlier she is tall. Very tall. She's so tall. You see how they are embarrassing me? Now I'm too tall. Okay. Ẹ̀yin ọmọ mi, ẹ jẹ́ ká lọ bínú jẹun, ẹ jẹ́ lọ jẹun, ẹ jẹ́ lọ jẹ ṣinko. Tó bá dé náà, tá bá ṣe jẹun tó àtún wá. Ẹ jẹ́ lọ jẹun. Mo fẹ́ lọ ṣe buffet fáwọn ọmọ mi yẹn ńkọ́. Ẹ lọ kú. A ṣì wà ń bí o. Ẹ jẹ́ nǹkan àwọn ọmọ mi lọ jẹ òtútù ẹ má jẹ́ kó ṣá mi torí mo fẹ́ ṣàkọ. Mo wọ Udi yóò kí tó ti lọ sàn. No, ó lọ jẹun. Okay, let's go and eat something. We've been here for 2 hours yo. Nínú ìjà náà láti ń jẹun. Yóò máa punch èèyàn ní face káyé rẹ̀ ó bàjẹ́ kó rún gégégégé. Àkọ́kọ́ fìlì tán mi. Fi wọn gbóòórùn ẹ̀ òṣòro. Oorun trouble. Oorun trouble. Come on, babe, let's go. Ẹ̀yin bá lálà mú kọ́sítọ́ọ̀bù a ní ìtú London ṣe orúkọ olúwa Nàìjíríà ń tún ṣe olórí ibùdó kọ́ọ̀sì wá jáde ikú àpàyẹ tó bá wá bíbá ìdọ̀kásì. Sọjí gangan kọ́ lèmi dẹ wá o ìwọ mo fẹ́ káyà kí ẹ̀ kó tẹ̀lé Sọjí wá gangan ìwọ lèmi ń dẹ́ o. Sọjí tẹ̀lé lọlé àná máa yọ̀ wá. Ó gbọ́dọ̀ dúró de Sọjí. Òun ló yẹ kóun náà dúró ti Sọjí ń gbà ṣòro náà Sọjí lòun fẹ́ wá ní oṣù àṣewò wá ní dúró ti Sọjí ni. Ó yẹ kó dúró tí o ọ̀gá. Tọ́jà yóò ńlá ẹ̀. Ọ̀nkú kìnnìdà. Àwọn ìyá fọ́tò lé ní orí ẹ̀ o. Èmi kẹ̀. Ṣẹ́wà láyé ṣẹ́wà pa bọ́dà mi. Ẹ gba èèyàn yìí níyìn. Mo wá kọ́ ṣọ́ọ̀bù náà. Ẹ̀yin náà tí wọ́n kò lè wà. Mo fẹ́ pa síbí lé níyìn. Ṣé ẹ tí wọ́n pé wọ́n ní wá? Sọjí mo dé wà àbọ̀mọ ikú dọ̀kásì yẹn ṣé ẹ̀yin náà rí pé wọ́n wà ẹ ti pàbí kẹyìn láì ṣọ́ọ̀bù wọn ò lè tẹ́rí sí nǹkan tó wà nílẹ̀ yìí ẹ gba yìí brother mi ẹ take care can you wonderful weekend okay na as a good leader bẹ́ẹ̀ ni bí leader ṣe gbọ́dọ̀ ṣe làwa ṣe ń ṣe yìí ẹ mọ̀ threatening àwọn ọmọ mi ẹ má threatening team member mi ẹ̀yin ara yín lè má threatening ẹ sọ fún àwọn ọmọ tèmi pọ́n lè jáde kó apáyín kí lẹ kó sọ́nà. wọ́n ní wèrè kan tó ń jẹ́ Aishata Donbass kan. Aishata Donbass arìndínwèrè o síkìlámà nìyẹn ìyẹn báwo.
gbogbo àwọn ilé wọn fẹ́ràn ara wọn dé ní àwọn gan dẹ̀dọ̀ ká sanwó kíkú papòdà wa ni. torí pé kíní bọ̀tí kò sí bọ̀tí kankan bí. bọ̀tà báwo ṣáwà jọ bọ̀tà bá lẹ̀ jọ bọ̀tà ìgbàgbé o. K2 my 12. àwọn Oṣòdì Òyìngbò ìsàlẹ̀ Èkó K2 ṣẹ́ ń gbọ́ bóyá ń lọ òun àwọn bọ̀tẹ́lẹ̀ ti jáde o. ayé yín nǹkan ààrẹ mi bẹ́ẹ̀ sọ pé mi ẹ̀ ṣe nírò pé bóyá èmi gan kínní ni wọ́n lọ mú àlè ló bukọ ọmọ òfò ọmọ àdánù ọmọ tí kú ti pààyà ẹ̀ wàá máa fọ́nbù èèyàn kan fa wàhálà ṣebí wọ́n ló kọ́kọ́ lọ káwọn mọ́lé ṣebí wọ́n ló lọ fọ́lé búkì jèsè ṣebí wọ́n ló lọ fọ́ mọ́tò olórí burúkú ló lọ fọ́ mọ́tò ẹ̀ sábọ́ọ̀dù ṣebí wọ́n ló ní kán lọ gbé bàbá Sọjí lẹ́kọ̀ọ́ ìwọ iná ló máa lọ káyàn mọ́lé wọ́n ló lọ ká sábọ́ọ̀dù mọ́tẹ́ẹ̀lì ọmọ àlè játijàti nǹkan tó káwọn èèyàn ni wọ́n ń ṣe náà. somewhere behind there òun nìyẹn kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ́lẹ́fẹ́ náà yàn àwọn ọba yín threatening sẹ́yìn yìí náà lẹ́kọ́ short lẹ́ni pé ó yá kán jáde wọ ẹ̀fẹ́ náà òòṣà ti wà available kí ló dé tẹ̀lé mi kara yín available láti 12 o'clock 5 minutes to 12 láti àláti yín pé a wà ń bí báyìí ẹ̀yin náà adé bọ́tẹ̀ ẹ ṣe ṣòpó kebí báyìí láwà adé máa fẹ́ tara wa ní wàá bá yín kò nídìí kẹ́ wá bá wa ẹ̀yin kò ṣe ṣòpó kẹ́yìn rèé o Burger King o McDonald's lẹ́wà o inú Westfield a máa wá bá yín junction bí tẹ́ wà pé ok àwa rèé o a ní láti fọwọ́ kan ya kọ̀fẹ́ kẹ́ pín dánwọ́ yín ní ká dẹ̀ wò wò iye ló fẹ́ fi débà láti Grace ń bẹ̀ yẹn sí Stratford is just like 30 minutes maximum kawala rírẹ́rì traffic adébí within the hour what the heck. Lẹ́yìn èní yìí gbogbo èèyàn ọmọ ayé gidi tẹ́ jẹ́ ọmọ ayé original kò sí nǹkan táwọn wèrè yóò bá sọ láyé yìí láti wákàtí ìlọ ẹ bẹ̀rẹ̀ sí ní disregard threat wọn kò ní kí mi empty threat lásán ni wọ́n máa ń ṣe like seriously empty threat ẹ̀mí wọn ò gbé àwọn gọ́mọ̀ pé wọ́n tó wà lẹ́ ẹ̀mí wọn ò gbé lè ti kọjá jà akọ̀ndédé máa fọ́n bù mọ́ra wa threat I'm not gonna accept it any form of threat at all ẹ má dánwò pẹ̀lú wa ikú fẹ́ pa yín ni wọ́n fẹ́ kú kíní wà mẹ́ wọ́n jọ ẹ jẹ́ ká lọ jẹun bẹ̀ ẹ jẹ́ ká lọ jẹun bẹ̀ báyìí tó jọ pẹ̀lú àwọn ọmọ ṣọmọ mo sọ fún ẹ bọ̀ wọ́n ní kó má ka àwọn irọ́ ni o ó ká wọn ló dúró sí yẹn kó má ṣe o kọ́kọ́ bọ́ta ni now so lẹ́yìn ní responding back to them like seriously is not worth it ẹni ọmọ ayé àtọ́ ni mo sọ after this episode this thing after today kò sí nǹkan kan mọ́ wọn ọba ní àbíkẹ́ àwọn wà kíní kan ẹ dà wọ́n nú àwọn empty brags òṣìwò tán bá rẹni tán fẹ́ lọ kámọ́lé tán lọ́ ń halẹ̀ ẹ̀hún lẹ máa ṣe kíni lẹ máa gbọ́ olóbùkọ́ ọmọ àlè ọmọ Adébísí ọmọ àlè nínú ilé àwọn olè léèrè ọmọ àlè nínú ilé Adéyínká ẹ máa gbọ́ tó máa pariwo fò fà fò ẹ máa lé ẹ fẹ́ lọ káyàn mọ́lé ẹ káyàn mọ́lé èèyàn lè ká wa mọ́lé kan lọ ẹ má jẹ́ ó lọ òróró gbóná ẹ dà sí látọjú wíńdò yàlà èmi ẹ̀yìn ò ní dáa ní kúrò ń bí bá a ṣì wà ń bí kó má wulẹ̀ fọ́nbù tó bá ti dé kó ṣe ṣó ọ ní Sọjí lòun wọ̀ ní síwé ìwọ ṣàkóṣe ṣó pé bí báyìí ló wà ọgbọ́nagada ọmọ kọ ó bá ti jọ ọmọ kọ mú pankẹ́rẹ́ wá bó ṣe sọ yẹn mi ò ń sọ̀rọ̀ jù bó ṣe kọ́ ọmọ kọ ní ẹ̀dọ̀ káàsì mú pankẹ́rẹ́ wá gbogbo ẹ̀yin ọmọ ewé bọ́ta àwọn ìkúrò ń bí torí èmi ọmọ save bastry mi mo máa tún padà wá online tó bá ṣe díẹ̀ àṣùwà mi gbogbo wa pátápátá òṣà náà lẹ́lẹ̀ ń wá ó dé láti Leeds nítorí yín ni ẹ kó ṣì ẹ máa bọ̀ ẹ̀yàn máa yẹ ọwọ́ yín dà ẹ náwó sókè ọmọ ayé ọwọ́ yín dà ẹ jẹ́ kọ́ra wá. Oh my God, you guys are really amazing. Ṣebí àwọn ilé òwò tí pé yọ̀ǹda àwọn lóhùn like seriously they are not worth it. Kó máa bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ olóbùkún òkété inú ilé nìkan náà ló mọ̀ òun náà dẹ̀ ló mọ̀ yàn ká mọ́ òun kan náà ló fi mọ́tò lé ọmọ Ṣadé a minor being threatened by Dorcas Kemi Adeyinka being threatened
You keep chasing a child about with a car. To fẹ́ pa Ṣadé pẹ̀lú ọmọ ńjọ́ náà. Ṣadé with the car. Yeah. You are the one that sent the to be chasing about doing fast and furious on the road. On a child, on a minor. Now you send them now. Ṣé mi náà mo bẹ̀ wá mọ́tò kọ́ lọ́ máa fi lé ọmọ kékeré ọmọ Ṣadé káàkiri pẹ̀lú kéèké ń jọ́ sí kó máa ló máa fi mọ́tò pa Ṣadé pẹ̀lú ọmọ ẹ̀ kó tó di pé end of the police station. You are so evil. Tọ́ máa níyàn wà evil bó ṣe ugly tẹnu ẹ ṣe jàbàlà tó dùn lóbìnrin bẹ́ẹ̀ ni wàá nú ẹ ṣe rí. Anyway, ọmọ àlè ayérayé ni ẹ sórí gbogbo rántí orí láì kan lára wà after. Tó bá jẹ́ pọ́ ọmọ kan ó ń ṣe ọmọ kan náà ọmọ àlè ní ababa Adébísí mọ bó ṣe rìn ní ayé ẹ̀. Rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ dáradára òun náà ló ṣe rí nínú ilé kan já wọ́n ò rí orúkọ kan jẹ́ obviously wọ́n ti mọ̀ pàdé yín kákọ́ ní bàbá ńlá kú bàbá rẹ̀ ìwọ náà sọ lọ́mọ lèrè ó ti kú àmọ́ bàbá púpọ̀ tí kò orúkọ ẹ̀ ló jẹ́ so àmọ́ ibi tó já sí ọmọ àlè ayérayé nìyẹn Dọ̀kásì Kẹ́mi Adébísí àmọ́ àṣìwà ń bí o bó bá yẹ jẹ́ pé ọmọ kan ní ẹ lóòótọ́ bó ṣe pera ẹ ó ń ṣe ọmọ kan náà àmọ́ tó bá jẹ́ pé ó já kíkanjú wá bá Abídèmí òòṣà tẹ̀lé wọn wá ṣe wọ̀ sí ẹ Sọjí náà ìṣì ń tẹnu mọ́ pé mo ò tí fẹ́ bá ẹ já o mo kàn fẹ́ kó wá ṣe wọ̀ sí ẹ náà ni kí n tó mọ bí tí máa ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ òòṣà rèé o life in London wá bá òòṣà wá mú nà bó ṣe sọ mú kankẹ́rẹ́ yẹn dání. I'm so scared. Come and beat me. I'm really scared. Uncle Soji, come and beat me, Uncle Soji. With your pancake, I want to cry. Come and beat me, Uncle Soji. Ká bench of my kó máa fọ́ gbogbo ojú àti mú ẹ tó jí pẹ̀tà yẹn. Kó máa yọ ojú ẹ tó bá wá síbi ọmọ ilé ọmọ òfò onígbín ní mú. Omi ìgbín ló so kókó sínú orí imú ẹ. Chai, total. Ọlọ́run ó fọ́gbìn apẹ̀rẹ̀ mẹ́rin ló máa ń fọ́ pàdé. What about syndrome? Gbogbo àwọn tó bá ti fọ́ ìgbín yẹn omi tó máa ń tánú gbìn àwọn kíní alkaline àti acidic kíní yẹn gbogbo ẹ̀ àsìmọ́ wa so ní kókó nímú imú ẹ̀ wá di pẹ̀tà ó so kókó ibi tó yẹ kó fi ṣọpọ lórí orí imú ló wà ọpọlọ ẹ̀ wọ́n wá omi ìpín ó separate ọpọlọ ẹ̀ acidic content àti alkaline lórí ẹ̀ ó wá separate ẹ̀ gbogbo ẹ̀ wá so kókó ìdí tó yẹ kó fi ọpọlọ orí ẹ̀ ronú ìmú ni brain ẹ̀ wà Sọjí tó bá débi ikú ló máa jọ ojú ẹ ṣọ̀gbọ́n ló máa fọ́ ojú ẹ. Dọ̀kásì yẹn gangan ni kẹgbẹ́ jáde. àyí kéké mi o mo mọ̀ pé mo ṣàjíǹde fún pọ́psí ẹ lánàá mo ṣe resurrection fún pọ́psí ẹ ní àná torí àná náà betray Jésù o ṣáàmọ̀ mo dẹ̀ wá ní pé kó wá torí betrayer tó jẹ́ ni mo ṣe resurrection fún asmila ni Eliashi need ìkí ẹ̀yìn Eliashi need kò ní ìdí nǹkan mi tó wá rí ìwọ ẹnu ẹ ni mo fẹ́ fọ́ ògbó eyín ẹ gbére ẹ bọ́ síbi kò ní dáa fún ẹ tó bá débi ìwọ torí ẹ gangan afẹ́ Eliashi fẹ́ dín kí ẹ̀yìn ẹ ní ṣùgbọ́n èmi ẹnu ẹ ni mo fẹ́ bá tiẹ̀ jẹ́ ni mo fẹ́ nù ẹ pa ni tán bá bí ẹ rí lákọrí tilẹ̀kùn borí máa rántí ìwọ bọ́ síta má bọ́ sórí máa sunkún kó máa ṣọ̀fọ̀ yẹ́ ẹ lójú ayé ẹ̀yìn àmẹ́ tó máa kọ́ ṣọ̀fọ̀ ara yín kọ́ la wà áfítà bọ́tà wa bí ọmọ akin la wà áfítà bọ́tà ìwọ tó lè fi mọ́tò lé ọmọ máínà tó fẹ́ pa ọmọ Ṣadé pẹ̀lú mọ́tò tó fẹ́ fi mọ́tò pa Ṣadé fúnra rẹ̀ tó ń lé wọn kiri déwájú police station kí ló dé tó lè bọ́tà wá bá dọ̀tí ẹgbẹ́ tó kọ́ bluff ẹ̀ come on make yourself available page máa bọ̀ òṣà wà ń bí. ó wà ń bí o. aláwọ̀ ń ṣe bọ̀tà rastes ni arásì gan akọ̀fojú jọ kínní ni razo ni wá ara yes ẹ̀bọ̀ tẹ̀ wá fèsì razo yìí. ó máa pariwo náà. She said that she. kí ẹ̀kan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn mi kí ẹ̀kan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn is back now mi kí ẹ̀kan tó fẹ́ máa ṣẹlẹ̀ lẹ́yìn. okay now. máa nà pa ni ó ṣàdé bíbá. Nonsense tó wà máa rántí náà ni kí ló fẹ́ rí rántí ju nonsense lọ mi ò kí ẹ̀ kò lè débi ẹ jẹ́ kó débi òun.